Bye aago mẹ́jọ ètò wa Nurul Islam lọ́pọ̀ súnkàn ẹ má bàa bọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله adúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. èyí ni ètò yín ètò wa Nurul Islam, ètò tí a pè àmà rẹ̀ ní ìrántí màmá wa kọlọmbani màmá ọlọmbani foríjì wọn ìyẹn Alájà Elizabeth Babatunde ilé gomboro àbọ̀rẹ́rìn ìyẹn ní Èrúwà. lágbára Ọlọ́run lálẹ́ tòní ojú ti pé bàbá wa náà ni wọ́n síwájú tí a tẹ̀lé lẹ́yìn wá lálẹ́ tòní. bákan náà ustadu wa Iskil Hamza àwọn náà ń bẹ lórí kalẹ̀ ní alẹ́ tòní. jihad nínú sharia Islam yẹn ni pé jíjagun sójú ọ̀nà Ọlọ́run ìjẹ̀mí ara ẹni lógun ó ní ètò tòní ètí wọ́n fi máa bá ní sọ̀rọ̀ ẹgẹ́ bẹ́ẹ̀ ṣe mà lónìí bàbá Fadilatu Sheikh Abdul Wahid Abdul Hamid ọlọ́mọba ní ṣe àlékún ẹ̀mí gígùn fún bàbá wọn ni wọ́n mọ̀ bá ní ṣe ìdánilẹ́kọ̀ọ́ ti alẹ́ tòní pẹ̀lú àkọlé tó ta pè ní jihadun nafsi, báwo la ṣe ja ẹ̀mí ara ẹni lógun. iṣẹ́ rẹ̀ kì í fẹ́ ká ṣe wọn ṣùgbọ́n àwọn ọ̀nà wo ńláńlá léyìí tó ṣe wípé a fi lè ja ẹ̀mí ara ẹni lógun. jihad nínú sharia Islam oríṣiríṣi ni ṣùgbọ́n ìtàn ọba ní sọ lónìí jihadun nafsi. ẹ máa bá bàbá ẹ máa bá wọn bọ̀ ẹ jẹ́ àwọn gègé kọ̀wé àti tákàdá wa ká máa gbọ́n tí bàbá wọn bá wa sọ. falbatafaddal sheikh mashkura. bismillah walhamdulillah suma salatu wassalamu ala rasulillah. adúpẹ́ ní ọ̀dọ̀ ọba olúwa wa ọba tó tún jẹ́ kí a lè pàdé nínú ètò yín àti ètò tiwa náà tí í ṣe ètò Nurul Islam. kí ọba olúwa wa kó jẹ́ kí ètò náà kó ṣe gbogbo wa ní àǹfààní rere láyé àti lọ́jọ́ gbèǹde àríkíyàmá wa. gẹ́gẹ́ bí àwọn afáwa ṣe fi tó wa ní etí jihadun nafs, ìjà ẹ̀mí ara ẹni lógun. kí ẹ̀mí ẹni kó fi lè jẹ́ ẹ̀mí ẹni Ọlọ́run, ẹ̀mí rere tó ṣe pé yóò máa gbàfà fún gbogbo ntọ́lọ́run bá ń fẹ́ tí ó sì máa tẹ̀lé gbogbo tí òjíṣẹ́ Ọlọ́run ọba tó bá ń fẹ́ lọ́dọ̀ wa, tí a fi jẹ́ ẹni rere nílé ayé wa, tí a sì fi rọ́nà dé sí ibi rere tí í ṣe àlìjánná onídẹ̀ra lọ́jọ́ ìgbéǹde àlìkìyámà. ẹ̀rí àwọn aṣáájú rere fún wa nínú ẹ̀sìn Islam tó jẹ́ ẹ̀sìn kan oṣù tí Ọlọ́run ọba torí rẹ̀ dá àwa èèyàn àti àwọn àlìjànú. wọ́n fi ń yé wa wípé ìpele mẹ́rin ni ìjagun ìlàkàkà ńlọpin sí. ìpele àkọ́kọ́ òun ni ìjà ẹ̀mí ẹni lógun, ìlàkàkà lórí bí ẹ̀mí ẹni bí ó sì jẹ́ ẹ̀mí rere, tí ẹ̀mí ẹni tí ò ní jẹ́ ẹ̀mí èṣù, tí ó jẹ́ ẹ̀mí ẹni Ọlọ́run, ẹ̀mí dáadáa, tẹ́mi wo òfin ní jẹ́ ẹ̀mí burúkú, ẹ̀mí kẹ́mí.
ìpele kejì ní ìjà èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbélógun àṣeyìtán ọ̀tá wa ni olórí burúkú ẹ̀dá ni kò fẹ́ rere fọ́mọ aráyé bó ti wulẹ̀ òkèrè mọ́ inú ogun làwa pẹ̀lú rẹ̀ ọ wà léyìí tó ṣe yí pé ọ̀nà tá a gbà ṣẹ́ ẹ lógun Islam ti là kalẹ̀ kí ọlọ́run ọba kí ó má jẹ́ kí èṣù ọjàre wa. ìpele kẹta òun ni ìjà àwọn kèfèrí lógun àwọn abọ́gibọ̀pẹ̀ àwọn tó ṣe pé wọ́n fi ọba tó dá wọn lẹ̀ tí wọ́n kọ̀ tí wọ́n sìn tí wọ́n wá ń ṣèfẹ́ ẹnu wọn tàbí tí wọ́n ń sìn nǹkan nínú àwọn ẹ̀dá tí ọlọ́run ọba dá tí wọ́n fi ọba tó dá wọn lẹ̀ tí wọ́n kọ̀ tí wọ́n sìn ìlàkàkà lórí bí wọ́n ó sì di ẹni ọlọ́run tí wọ́n mọ̀ sin ọba tó dá wọn tí wọ́n sì jẹ́ olùmọ̀tẹ̀ríba fún àṣẹ ọlọ́run tó jẹ́ ọba àdẹ́dá yìí. ìpele kẹrin ní ìjà àwọn olójú èjì nínú ẹ̀sìn lógun àwọn mùnàfíkì alágàbàǹgebè òṣèkú ọ̀sẹ̀yẹ nínú ẹ̀sìn ọlọ́run ọba òní ọmọ ṣẹṣẹ mọ̀mìnì iná ni yóò sì tún máa wà pẹ̀lú àwọn kèfèrí nínú gbogbo òṣè àti ìwà àti lílọ bíbọ̀ wọn. ṣùgbọ́n èyí tí àyànnàná rẹ̀ ó ní ìjà ẹ̀mí ẹni lógun. àwọn àfáàjòyè wáyé pé ó ń kálukú lọ́gbọ́dọ̀ làkàkà lórí ẹ̀mí ẹ̀ bí ó ṣe di ẹ̀mí ẹni ọlọ́run bẹ́ẹ̀mi ẹnì kọ̀ọ̀kan wa bí ó ṣe jẹ́ ẹ̀mí rere ọ̀ràn yẹn ojúlówó pọ́nbélé ni fún wa kódà bọ́lọ̀ ń bá ṣe fún wa lágbára tó ni wọ́n fi ní a fi ṣe wàhálà lórí ẹ̀ léyìí tó ṣe yí pé àwọn àfáàjòyè wa yí pé ntọ́ jẹ́ ìlàkàkà ìṣe wàhálà alákọ̀ọ́kọ́ tó yẹ kí ọmọ ẹ̀dá ènìyàn kọ̀ọ̀kan kó rí pò ń ṣe àṣeyọrí rẹ̀ lórí ẹ̀ ó ní ìlàkàkà ìṣe wàhálà lórí ẹ̀mí ẹni bí ó ṣe jẹ́ ẹ̀mí rere tí ó máa gbàfà fún tọlọ́hun àti tòjìṣẹ́ ọlọ́hun tí ó sì jẹ́ ẹ̀mí mímọ́ tó ṣe yí pé àwọn nǹkan tọ́lọ́hun ọba ń fẹ́ tọ́lọ́hun yọ́nú sí ìní òkùnnú rẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan tí èṣù ń fẹ́ àti àwọn ẹ̀ṣẹ̀ kò ní ráyè jókòó nínú rẹ̀ pàápàá lórí eléyìí àwọn ẹlẹ́kọ̀ọ́ nínú Islam wọ́n jóyè wáyé pé iṣẹ́ ọmọ ẹ̀dá ènìyàn kọ̀ọ̀kan pàápàá múmìnì ó ní kọ́kọ́kọ́ rárí dájú wípé ó ń ṣe wàhálà ó ń ṣe sí àṣeyanjú lórí ẹ̀mí ẹ̀hún nípa wípé ó ń gbìyànjú láti rọ́nà jagun ṣẹ́gun lórí ẹ̀mí òun dé ipò wípé ẹ̀mí ìhun ìpáhùn láṣẹ kẹ́ni ẹ̀ka láti ṣe ju àwọn nǹkan tọ́lọ́n yọ́nú sí tọ́lọ́n ọba ń fẹ́ ká ṣe lọ bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo nǹkan tí ọlọ́run ọba ọba fẹ́ tọ́jẹ́ ẹ̀ṣẹ̀ tọ́jẹ́ ìyapa ọlọ́run ọba ẹ̀mí tòun o kìí darí òun lọ síbi wípé kóun ó ṣe nílé ayé òun débi wípé ọmọ ẹ̀dá ènìyàn tó dá ọlọ́run ọba mọ̀ ogun tó fi rọ́nà ṣẹ́gun yóò wá di ẹni tó ṣe wípé ẹ̀mí rẹ̀ ò ní máa ro kinní kan ju dáadáa lọ ẹ̀mí rẹ̀ kò sì ní máa ṣẹ́rí síbi kinní kan wípé kára àwọn ó ṣe ju nǹkan tí ọlọ́run ọba fẹ́ tó jẹ́ nǹkan tó lẹ́tọ̀ọ́ tó sì jẹ́ nǹkan rere lọ lórí eléyìí àwọn àfáà ń jẹ́ òye wa wípé ọ̀tá alé ọwà ọ̀tá òde ọwà gbogbo ọmọ ẹ̀dá ènìyàn náà ńlọ́mọ̀ bẹ́ẹ̀ débi pé ọ̀sẹ́ni tí èè máa ṣe é ládùúgbà wípé ọlọ́run gbémi jẹ́rí ọ̀tá alé sì gbémi jẹ́rí ọ̀tá òde pẹ̀lú wọn á jó yọ ayé pé ọ̀tá alé ọmọ ẹ̀dá ènìyàn kọ̀ọ̀kan ẹni ẹ̀mí rẹ̀ torí pé iná náùsà láàmára tó bì so ẹ̀mí ọmọ ẹ̀dá ènìyàn ń tó jẹ́ ìṣe rẹ̀ ìní wípé ìsábà máa ń darí ọmọ ẹ̀dá ènìyàn sójú pọ̀nà ntí ọ̀dà tọ́jẹ́ ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́n bá ọ̀fẹ́. ìlà mọ̀ọ́rọ́ ìmọ̀rọ̀ bùnà àfẹ́ni tọ́bọ̀ olúwa wá bá kẹ́ tó bá ṣàánú tẹ́mi tí ẹ̀ bá ń darí rẹ̀ sídìí tọ́lọ́wọ́n bá ń fẹ́ tọ́jẹ́ nǹkan rere látara wípé ọlọ́wọ́n bá ọ̀ràn irúfẹ́ ẹni báyìí lọ́wọ́
láti rọ́nà jagun ṣẹ́gun lórí ẹ̀mí rẹ̀ tẹ́mi rẹ̀ fi di ẹ̀mí ẹni ọlọ́run ọba tó ṣe yí pé òun gangan tọ́jẹ́ ẹlẹ́mìí yìí ní ń darí ẹ̀mí ẹ̀ sídìí àwọn nǹkan tọ́lọ́run ọba ń fẹ́ tó sì jẹ́ nǹkan rere ẹ̀mí rẹ̀ kọ̀rọ̀ náà láti máa darí rẹ̀ síbi tí ọba ń fẹ́. ṣùgbọ́n àwọn ọ̀tá òde ní irú èṣù ẹ̀rí kọ́lọ́run ọba kó gbé ajẹ́rí èṣù ọ̀tá alé ní ẹ̀mí ẹ̀dá tọ́ ọba rọ́nà jagun ṣẹ́gun lórí ẹ̀mí rẹ̀ tẹ́mi rẹ̀ tọ́jẹ́mi ẹni ọlọ́run tẹ́mi rẹ̀ tọ́jẹ́mi rere tẹ́mi rẹ̀ tó kún fún gbogbo òfin ọlọ́run àti ìfẹ́ òjíṣẹ́ ọlọ́run òórọ̀ náà jagun ṣẹ́gun lórí èṣù ò ní lè kọ́ńkà rẹ̀ láti borí rẹ̀ ó di ẹni tó ṣe yí pé ọlọ́run ó fi jọba lórí èṣù ẹ̀rí tẹ́sù ò ní lágbára láti ràn ọ́ ní ntọ́lọ́run ọba ọ̀fẹ́ tàbí láti tàn ọ́ jẹ lọ́ọ́rọ́ lu ntọ́jẹ́ ìyàpọ̀ ọlọ́run tàbí ntọ́jẹ́ ẹ̀ṣẹ̀ tí ọlọ́run ọba ń bínú sí lórí eléyìí ṣebí àmọ́ wípé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam inú ọ̀rọ̀ rẹ̀ kan tó ní àlàáfíà ó ní olùjagun gidi sójú ọ̀nà ọlọ́run ìní ẹni tí ọ̀rọ̀ náà já ẹ̀mí rẹ̀ lógun tó sì ṣẹ́gun ẹ̀mí ẹ̀ débi wípé ẹ̀mí rẹ̀ kò máa pálásẹ kínní kan ju ìtẹ̀lé tọlọ́run àti ìmáa tẹríba fún òfin ọlọ́run àti ìlànà rere tí ọlọ́run ọba fi lélẹ̀ fọ́mọ ẹ̀dẹ́ ní àtàwọn àlìjànú débi wípé àníṣe ẹni tọ́jú olùjagun sójú ọ̀nà ọlọ́run ọba gidi ìní ẹni tọ́jà ẹ̀mí ẹ̀ lógun tẹ́mi ẹ̀ fi dẹni ọlọ́run ọba débi wípé gbogbo nǹkan tọ́lọ́run ọba ọ̀fẹ́ ẹ̀mí rẹ̀ kìí fẹ́ ṣe bọ́bá tí ẹ̀ fẹ́ rò òun gan ni ó darí ẹ̀mí ẹ̀ kúrò lójú ọ̀nà nǹkan tí ọlọ́run ọba ọ̀fẹ́ bọ́ sí ojú ọ̀nà nǹkan tí ọlọ́run ọba ń fẹ́ tí ó jẹ́ nǹkan rere. bákan náà ìní ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ló máa ń sọ nínú khutbatul haja rẹ̀ ọ̀rọ̀ ìsíwájú nínú gbogbo wáàsí tó bá fẹ́ ṣe ni o àwọn fẹ́ ta àwọn èèyàn jí ni o tàbí ó wà nínú nǹkan kankan pàtàkì tí ó fẹ́ ṣe ni o khutbatu haja yìí ọmọ ń sọ nínú rẹ̀ yìí pé wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina asádìwọ̀ ọlọ́run ọba pé kọ́ là wá ìwọ ló lè là wá kúrò nínú gbogbo aburú ẹ̀mí wa aburú tẹ̀mí ẹni tọ́mọ ń fẹ́ ń pààyàn láṣẹ àti pé kéèyàn ó ṣe asádìwọ̀ ọlọ́run dákun làwa ń bẹ̀ kẹ́mi tiwa kó di ẹ̀mí tí ó máa pa á láṣẹ àwọn tọ́jẹ́ rere tó fẹ́ ìwọ ọlọ́run láti rí pé ẹnìkan máa ṣe tọ̀ ọ̀sẹ̀yàtì àmàlìnà a sì sáde ọkọ̀ làwà kúrò níbi àwọn iṣẹ́ burúkú iṣẹ́ pàlàpàlà tí ìwọ ọlọ́run ọba tó yọ́nú sí èyí túmọ̀ sí pé ọ̀rọ̀ àti jagun ṣẹ́gun lórí ẹ̀mí ní tó ní di àdúrà gan ni ní tó mú ànábì sallallahu alaihi wasallam máa fi ṣe ní àdúrà nínú khutuba rẹ̀ ẹ̀rí pé kò lè sọ̀rọ̀ kan níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn tàbí kọ́mọ ta àwọn èèyàn jí tàbí kọ́mọ dáhùn èèyàn lẹ́kọ̀ọ́ nínú ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ni yóò ti sáde ọlọ́run pé kọ́lọ́run ọba kọ́lọ́run nínú àwọn aburú ẹ̀mí kí ó sì lọ nínú àwọn aburú iṣẹ́ eléyìí ọwá kan gbogbo agbọ̀ngbọ̀ngbọ̀n náà láti lákòólé kan rẹ̀ ká máa bẹ ọlọ́run ọba lórí ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni àdúrà ni ọmọ ń gbà. ó borí wọn tọ́jẹ́ rí wọn nínú ogun kò ní máa rán wọn ní ntọ́jẹ́ dáadáa láti ṣe bí kò sí pé ntọ́jẹ́ aburú tọ́jẹ́ àìdá ni ọmọ rán wọn. bákan náà ẹ̀mí wọn tó borí wọn yìí tó fọjá ogun jẹ wọn yìí kò ní pa wọn láṣẹ ntọ́jẹ́ ìtẹ̀lé tọlọ́run àti tòjíṣẹ́ ọlọ́run bí kò sí ntí ọjọ́ ìtẹ̀lé èṣù ẹ̀rí ẹni yóò fẹ́ máa rán wọn tí ó sì máa pa wọn láṣẹ rẹ̀ tára wọn ó sì máa gbàfà fún un eré ìdẹ́ni ìparun ńlá ni kọ́lọ́wọ́n bá kó làwà ń bẹ̀. ìkejì nínú àwọn èèyàn ní làwọn tí wọ́n fi ọjà ogun jẹ ẹ̀mí wọn tọ́lọ́hún pé kí wọ́n borí ẹ̀mí wọn dé stéèjì wípé ẹ̀mí wọn ọ̀dẹ̀rú lọ́wọ́ wọn ibi wọn bá fẹ́ darí ẹ̀ sí ẹni wọ́n ń darí ẹ̀mí wọn sí iṣẹ́ tí wọ́n bá sì fẹ́ rán ẹ̀mí wọn ẹni wọ́n rán ẹ̀mí wọn wọ́n nírú àwọn báyìí tó já sí pé
ẹ̀mí wọn yóò jẹ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí ẹni ọlọ́run tí ó kún fún rere tí ó kún fún ìtẹ̀lé tọlọ́run àti tòjìṣẹ́ ọlọ́run ọba tó sì dà sí pé àwọn ni wọ́n máa control ẹ̀mí wọn tí ara wọn tí wọ́n máa di nǹkan tó ṣe pé àwọn tọ́lọ́run ọba ń fẹ́ níṣẹ́ rí ni yóò máa ṣe ọ̀ràn yẹn ẹ̀sìn àwọn ṣe súnà nú ẹ̀sìn wọ́n máa ṣe kódà mustahabu nú ẹ̀sìn ìrọ̀rùn ni wọ́n fi máa ṣe torí pé ẹ̀mí tọ́jẹ́mí ìfẹ́ ẹnu tọ́jẹ́mí kẹ́mí tó lè fẹ́ máa darí ara wọn ọlọ́run ti wípé káwọn jẹ́rí rẹ̀ àwọn ni okùn jánu ẹ̀mí wọn wà lọ́wọ́ wọn tí wọ́n ń darí ẹ̀ kìí ṣe wípé àwọn ni wọ́n wà lọ́wọ́ ẹ̀mí wọn tó ṣe wípé ẹ̀mí wọn ni wọ́n ń darí wọn síbi tí ọba wù kọ́lọ́ aláàánú jùlọ kó fún wa ní ìkápáni lórí ẹ̀mí wa kó jẹ́ ká lè máa darí rẹ̀ sídìí ntọ́lọ́wọ́n bá ń fẹ́ àti tí òjìṣẹ́ ọlọ́wọ́n bá ń fẹ́ àti àwọn sẹ́ẹ̀rẹ̀ tá a fi làlàyé tá a sì fi sòríire lọ́jọ́ gbèǹde àlìkìyámọ̀ sẹ́wọ̀n yìí pé ọlọ́wọ́n bá àlékè ọlá tó ń sọ fún wa ní súrátù Nasihat láti àyà 37 dé 41 wípé wa amma man khafa maqama rabbih ẹ̀rẹ́ ni tó bá ń bẹ̀rù ọjọ́ tí ó dùn níwájú olúwa tó ṣẹ̀dá rẹ̀ lọ́jọ́ gbèǹde àlìkìyámọ̀ lọ́hùn wọn ní an-nafsa 'anil hawa tìrúfẹ́ ẹni báyìí tọ́wá kọ ìfẹ́ ẹnu fẹ́mi ara rẹ̀ tí ó lákàkà lórí ẹ̀mí ẹ̀ tẹ́mi ẹ̀ fi di ẹ̀mí ẹni ọlọ́run ẹ̀mí rere tí ń pa láṣẹ àti máa ṣe rere àti ìfẹ́ ọlọ́run ní pẹ̀lú rọrùn ọlọ́run ọba nírúfẹ́ ẹni báyìí fa inna al-jannata hiya al-ma'wa ẹni àlìjáná onídẹ̀ra ìní ọ̀jẹ̀ bùgbé tiẹ̀ tí ó ti máa lọ gbádùn títí ayérayé sọ gbọ́sẹ́ tọ́ ọba ìdí ẹni tó ṣe pé kò sì gbáàyè fún fẹ́ẹ́nú láti máa kọ̀ǹtró rẹ̀ ìwọ ńlọ ń kọ̀ǹtró ẹ̀mí lọ síbi iṣẹ́ rẹ̀ àti àwọn ọ̀ràn yẹn ẹ̀sìn tọ́lọ́run fẹ́ kó o ṣe àti súnà inú ẹ̀sìn tọ́lọ́run fẹ́ kó o ṣe ó ti ṣoríire torí pé ibi tó lọ gúnlẹ̀ sí ni àlìjánná onídẹ̀ra tọ́ ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ní máa ń pe ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ síbi ìyapọ̀ ọlọ́run ọba ni àti máa gbájúlọ fún ìṣẹ̀mí ayé lórí ìṣẹ̀mí àlìkìyámà bẹ́ẹ̀ dẹ̀ ni ọba olúwa wa ó ń pe àwọ̀ ẹ̀dá tó dá lọ síbi ká máa bẹ̀rù òun nìkan ká máa páyà òun nìkan ká máa ṣèfẹ́ ẹ̀hún ká sì jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ àti àwọn ìwà pálapàla àti iṣẹ́ pálapàla bẹ́ẹ̀ dẹ̀ ni ọmọ ẹ̀dá ènìyàn tó bá tẹríba fọlọ́run tó ń bẹ̀rù ọlọ́run ọba tó jìnnà sí àwọn nǹkan tí ọlọ́run ọba ọ̀fẹ́ yóò làlàyé yóò tún lọ là tó bá di ọjọ́ ìgbéǹde àlìkìyámà inú sẹ́ẹ̀bí tẹ́mi ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa ń rányàn ní ìsáhún ìmọ̀ lójú àánú ìmọ̀ lè mú nínú arísìkì tọ́lọ́run fúnni láti ná sójú ọ̀nà ọlọ́run ọba tọ́lá àsìkì ọlọ́run dẹ̀ ni ó ń pè à lọ sójú pọ̀nà kájọ́ ọlọ́rẹ kájọ́ lójú àánú ká máa náwó wa sáwọn ojúpọ̀nà tó ń yọnu sí àti sáwọn ojúpọ̀nà ohun ọlọ́run ọba gangan tọ́lọ́run ilẹ̀ ẹ̀dá ó ṣe tẹ́lẹ̀ ó fi làlàyé àtàlìkì àmọ́ wọn tí ẹ̀dá bá ṣe ti fẹ́ ẹnu ẹ̀mí ẹ̀ ẹ̀dá ọ̀parun báwọn ọlọ́run má jẹ́ kí aparun ọba àlékè ọlá ní wa anfiqu khayran li anfusikum ẹ̀ná nínú àrísìkì tá a ṣe fún yín eléyìí ló pé yín láyé àti lálìkì àmà yín níwájú àwọ ọlọ́run torí pé ọmọ yóò kàṣù ànáfṣe fáwọláyíká humul muflihun ẹ̀ ń tọ́ bá jagun ṣẹ́gun lórí ahun ẹ̀mí ẹ̀ torí pé ẹ̀mí ẹ̀dá ènìyàn ó ní ahun pàyàun ẹni tó bá borí ahun inú ẹ̀mí ẹ̀ tẹ́mi tí ẹ di ẹ̀mí ọlọ́rẹ tí èsẹ̀ ẹ̀mí ahun irú àwọn báyìí ènìwọ̀n ó jèrè lálìkì àmà ẹni pé ọlọ́run yọ́nú sí tí ó dé inú ọgbà àdẹ̀ra àlìjánà tí ó ti máa jẹ̀gbádùn títí ayérayé. ẹ̀rí ọ̀nà táwa lè gbà jẹ̀mí wa lógun ẹni kí a máa ṣọ́ ẹ̀mí wa ní gbogbo ìgbà ẹ̀rí ká sì máa tako ihun tí ìbá ṣe tọ́lọ́run ọba tó fẹ́ rán wa tó fẹ́ pa wá láṣẹ rẹ̀ eléyìí ìlú mukanabi sallallahu alaihi wasallam sọ yìí pé alikọ́yì mandana nafsa ẹ̀ńtọ́gbọ́n tí ó gọ̀ ìní ẹni tí ń ṣèṣirò ẹ̀mí ẹ̀ tí ń ṣàkíyèsí ẹ̀mí ẹ̀ ní gbogbo ìgbà tí ń mọ́nítọ̀ rẹ̀ ẹ̀rí débi wípé ọwọ́ adẹni tó ṣe wípé ọgbàjúmọ́ ẹ̀sìn ọlọ́run iṣẹ́ rẹ̀ àwọn nǹkan dáadáa tọ́lọ́run fẹ́ kí ọmọ ṣe
wa amila lima ba'da al-maut tó tètè ń ṣiṣẹ́ tí ó lọ débẹ̀sán rẹ̀ lórí rẹ̀ lẹ́yìn tó bá kú tán níwájú ọlọ́run wọ́n wà láàjìs ọ̀lẹ́ tọ́kágara tó tún jẹ́ òmùgọ̀ ní mọ̀ni tábà nafsa àwa ẹni tí ń tẹ̀lé fẹ́ẹ́nú ẹ̀mí ẹ̀ rí watamanna ala Allahi al-amani tó ajá sí pé àájókòó ti èròǹgbà pé àánú ọlọ́run pọ̀ náà ọlọ́run òróró ọlọ́run lé o àánú rẹ̀ pọ̀ fún ẹni tó bá ń ṣe ìfẹ́ rẹ̀ ó sì lè mọ ẹni tí ọba ń ṣe ìfẹ́ ẹnu tàbí ọba ń tọ ojú òpó àṣetánì ẹni ẹ̀kọ́ ẹni ègbé afáwa Maimunu ọmọ Mahran ó ní ẹ̀dá ò lè di ẹni ọlọ́run tí ó máa bẹ̀rù ọlọ́run lójú méjèèjì àfi lẹ́yìn ìgbà tí ẹ̀dá tó bá jagun ṣẹ́gun lórí ẹ̀mí rẹ̀ tẹ́mi rẹ̀ wá di ẹ̀mí ẹni ọlọ́run ẹ̀mí rere tí ń ràn ní rere tí ń ràn ní àwọn nǹkan tí ọlọ́run ọba yọ́nú sí láti máa ṣe bákan náà ni àfáwa Hasan lónìí ẹni tí a ti ṣèṣirò iṣẹ́ rẹ̀ tí ó rọrùn tí ó fúyẹ́ lọ́jọ́ gbéǹde àlìkìyámà níwájú ọlọ́run ìní ẹni tó ṣe yí pé ọba máa ń gbé ẹ̀mí ẹ̀ sórí òṣùwọ̀n yìí pé bóòlù ẹ̀mí òun ṣe jẹ́ sẹ́mi ẹni ọlọ́run ni ẹ̀mí òun àbí ẹ̀mí òkùnkùn tí ń wọnú ẹ̀mí òun sẹ́mi òun ṣe ń tọ́jẹ́ rere ìní máa ń ràn àbí ntí ọlọ́run ọba ọ̀fẹ́ ní máa ń ràn láti fi máa tún rẹ̀ ṣe láti fi máa tún ẹ̀mí ẹ̀ ṣe pẹ̀lú àwọn sẹ́ẹ̀rí àti ìmáa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní Hasan Basiri òní ẹni tí àti ṣèṣirò sẹ́ẹ̀rí ó fúyẹ́ tí ó jà sí rọrùn lọ́jọ́ gbéǹde àlìkìyámà làwọn tó ń bá máa ń ṣèṣirò ẹ̀mí ara wọn fúnra ara wọn nílé ayé láti fi darí ẹ̀mí wọn sídìí àwọn tọ́lọ́run ọba ń fẹ́ kára wọn ó lè ṣe iṣẹ́ rẹ̀ àti ìtẹ̀lé tọ́lọ́run ọba àti tòjìṣẹ́ ọlọ́run bọ́lọ́run ṣe ń fẹ́ kán fi lè ní àbọ̀ rẹ̀ lọ́jọ́ ìdájọ́ tọ̀ ẹ wá rí ìjà ẹ̀mí lógun yìí wọ́n ní inú nǹkan tí ó ràn wá lọ́wọ́ lórí rẹ̀ ẹni ta'allumil hadi wa dinil haq ká lọ lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọlọ́run ká lọ lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam ká lọ ní ìmọ̀ nípa ìmọ̀nà àtọ̀dọ̀ ọlọ́run ọba wa àti ìlànà òjìṣẹ́ ọlọ́run ọba wọn lẹ́ẹ̀kejì ní ẹ̀kọ́ tá a bá ní nípa ìmọ̀nà ọlọ́run àti ẹ̀sìn ọlọ́run àti ìlànà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yìí ká gbìyànjú láti máa ṣiṣẹ́ tọ̀ ká máa mú lò ká máa fi ṣe ìhùwà ká máa fi ṣe ìwàhù ní gbogbo ìgbà ẹ̀kẹta ni pé ká máa gbìyànjú láti pèpè sójú ọ̀nà ọlọ́run láti máa bọ́mọ aráyé sọ àwọn nǹkan tí yóò sọ wọ́n dẹni ọlọ́run tí yóò sọ wọ́n dolóríire tí ó mú wọn kúrò nínú pálapàla àti ìwà ẹ̀ṣẹ̀ wọn ní ẹ̀kẹrin ni kéèyàn ò gbìyànjú láti ní ìfaradà láti ní ìrọ̀jú lórí wàhálà àti ìṣòro téèyàn lè bá pàdé lójú ọ̀nà àti máa ṣe wáàsí fún ọmọ aráyé tàbí lójú ọ̀nà àti máa ta ọmọ aráyé jí lọ sójú pọ̀nà tọ́lọ́run fẹ́ kí wọ́n gbé ilé ayé wọn ṣe àti ìwọ ọmọlúwàbí tọ́lọ́run bá fẹ́ kí wọ́n máa wù. eléyìí ò ní nǹkan tó ṣe yí pé ó jẹ́ ìwọ̀nba nǹkan tí a lè mẹ́nubà ní òní kọ́lọ́run aláàánú jùlọ kó gbà ní ẹ̀sìn fún wa kó sọ ìpàdé wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. akí bàbá wọn kú ọ̀run láti àárọ̀ kọ́lọ̀ nǹkan bá ní san wọ́n ní ẹ̀san olóore. ọ̀rọ̀ tí wọ́n ti ń bá ní sọ látàárọ̀ òun náà ni jihadu nafsi ṣé àgbàgbé nínú alukoran ọlọ́run ní wa nafsin wa man zakaha ẹni pé wa qad aflaha man zakaha ẹni ọlọ́run bá kún lọ́wọ́ tọ́bí ilé sí àfọ̀mẹ́ẹ̀mí ara rẹ̀ irú ẹni báwọn máa ti jèrè ọmọ àti sórí rẹ̀ lára àwọn ọ̀nà tá a gbà tá a fi fọ ẹ̀mí má ó ní mujahadatu nafsi ká gbìyànjú ká rí pé a jẹ̀mí ara wa lógun àwọn ọ̀nà wo la wá lè tọ̀ tá a fi rẹ́mi jà lógun wọ́n ti jẹ́ ká gbọ́ ẹ dákun ẹ jẹ́ ká dì mọ́wọ́ ọlọ́run ayọ́ sàmì ẹnu kankan wa náà kí ni ìbéèrè yín hello ìyẹn ni pé àwọn ọ̀nà tí a lè gbà táàfi jẹ̀mí ara wa lógun táàfi jagun ní àjàṣẹ́gun òní wọ́n ti ṣe àlàyé rẹ̀ fún wa fáǹfààní àti abáfẹ́ darapọ̀ wá ní orí ètò 08071391132 naam hello wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. bàbá mi ò láti pápá ẹlẹ́gẹ̀ẹ́. aláwọ̀ sẹ́yìn lẹ́sàrẹ́ kí ni ìbéèrè yín sà. ẹ dákun bàbá. naam. ẹni tí kò bá mọ tajwid. naam. ẹ dákun sọ lè lídìí hàn kírun
fáwọn tó sì máa tẹ̀jú rí. ọ̀dà ustaz wa skill ni wọ́n dáhùn eléyàn ustaz. bisimilayi rahman rahim kọ́lọ́n kó san wá ní ẹ̀san rẹ̀ tí a bá rí ẹni tí ọmọ tajwid ju ẹni tí ó fẹ́ lead lọ èyí tó dáa jù ní kí a fi àyè lẹ̀ fún ẹni tí ọmọ tajwid kí ó síwájú ẹni tí ọmọ tajwid ṣùgbọ́n ẹni tí ó sì mọ tajwid tó bá ń kírun kì í ṣe pé òun rẹ̀ ó dá o wallahu ta'ala. aleykum salaam wa rahmatulah. kí ni ìbéèrè yín sà. naam kí ni ìbéèrè yín. Assalamualaikum. wa aleykum salaam àti gbọ́ yín kí ni ìbéèrè yín. naam. ẹni tí ó níyàwó ní inú ilé. naam. tó níyàwó yẹn ìyàwó tó ní olè ní fámìlì wọn 1 million naira fi máa tọ́jú wọn. ṣé bí agbára ìyàwó bá ti mọ ní oṣù tọ́jú ìyàwó rẹ̀ ni àbí bí wọ́n bá ti ń tọ́jú bí obìnrin bá ti wá lé wọn ṣé bẹ́ẹ̀ ló fi tọ́jú rẹ̀ ni. ṣe àgbọ̀ ìbéèrè yẹn yé. ọ̀ya ẹ bá ń dáhùn sí. nínú Islam wọ́n gbé kíní kan ní alikufu ó ní ìbátan láàrin ọkọ àtaya ìyẹn ni bí kẹ́ ń ṣe déédéé ara wọn tó bá yẹ pé eléyìí ò ní pìlẹ̀ àwọn àfáà ó ti wò ó ẹ̀ ń bá jẹ́ olùsí tó fẹ́ yàn kan níbi tó ti ga yọ ọmọ ìpẹ́ ẹni tó ń lọ gbé bí ó ti ga ní tó wọ́n mọ̀ sìn náà nù tí ó bá ti lágbára ẹ̀ láti pìlẹ̀ ni ó ti filẹ̀ wallahu ta'ala alam. naam kí ni ìbéèrè yín o. wa aleykum salaam naam. ẹni tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé kí ẹlẹ́yà kan kó wà ní ilé ọkọ rẹ̀. naam. ó wá jẹ́ pé torí pé kò rí ọmọ bí láti bí ìgbà díẹ̀ tán ti wà ní ẹ̀rọ. naam à ń bọ́ yín sà. torí pé ìgbà díẹ̀ tó ti wà ní ilé ọkọ yẹn. naam. ìjọlẹ́tọ̀ fẹ́lẹ̀ hàn kó wá máa wá ọkọ fún ara rẹ̀ láì tí ṣáyé kì í tilẹ̀ ọkọ tí ó wà. orúkọ mi ní àbúkẹ́ yìí mọ́ láti wọ̀n létí. ọlọ́run sẹ́yìn lẹ́sàn ni ọ̀rọ̀ àgbà ní bàbá ní wọ́n bá ní dáhùn eléyìí. ọlọ́run ọba ní máa ń ṣe ọmọ gbogbo àwọn àgàn ọlọ́run ọba ní fún wọn ní ọmọ alálùbáríkà gbogbo abiyamọ sì ní ọlọ́run dá ọmọ wa sí irú ẹni báwọn kó ní sùúrù ni so ilé ọlọ́run ọba ilé àánú ọlọ́run ọba kèésù àti ẹlòmíì tó ṣe pé lẹ́yìn ọdún 18 kò sì kúrò lọ́dọ̀ ọkọ rẹ̀ tó lọ́lọ́run tó sí náà tó sì di ọmọ ọlọ́mọ rẹpẹtẹ ọlọ́gbọ̀n ọdún wà alájà kan bẹ ọgbọ̀n ọdún ni tó ti wọlé kọ tọ́lọ́run sì náà ọmọ bíbí fún wọn kọ́ á máa ń yan ọkọ ká ìṣòyìn tọ́lọ́run ọba ọ̀fẹ́ ìní ń ṣe ká kọ́lọ́run ó ṣe sùúrù kọ́ máa bẹ́ náà ọlọ́run sọ. naam kí ni ìbéèrè yín sà. àbúrásí máa bẹ̀rẹ̀ ní ìbéèrè mi ni pé kí ni àdúrà tánàbí ni a máa ṣe lẹ́yìn irun. ustaz wa skill àdúrà wò lánàá bí àwọn àdúrà yẹn ó pọ̀ dáadáa ní tí n bá ká advice ni pé tíra kan bẹ tí wọ́n ń pè ní Hisnul Muslim Citadel of a Believer gbogbo ń tá àmọ́ wílẹ̀ yìí ọ̀run pátá ẹ̀rín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ látọ̀rí astagfirullah lẹ́ẹ̀mẹ́ta alọ́mọ̀ọ́dà salam sòtẹ́ délẹ̀ kẹjá lọ́wọ́ nù ìwé yẹn ayọ̀lẹ́gbà láti sọ ilé ìtàn ní lórí àtẹ́gùn àfáàfáà ní ẹ̀yìn tó bá sí pé ẹsẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò ni ètò yín ètò wa Nurul Islam ni tó bá di ní ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run bá ẹ tún darapọ̀ mọ́ wa lórí ètò bẹ́ẹ̀ sì ń gbọ́ wa kétékété nílé ẹni tí ń gbé sókè gbé sílẹ̀ tẹ́fín láǹfààní láti gbọ́ wa yé òun náà ni Èyítáyọ̀ George àkọlọ̀mbá ní sàlékún dáadáa wọn. bákan náà olóòtú ètò àwọn ni Alhaji Tohir Abolade Imam Alhaji Tohir Abolade Imam ẹni tí ó jẹ́ atọ́kùn ètò ní Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal ní ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run bá ẹ tún darapọ̀ mọ́ wa títí ìgbà náà màá sàlámà.